ṣẹ̀ṣẹ̀ ní inú ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló tún dùn báyìí o tí ọkàn wọn sì balẹ̀ gidigidi lórí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ 17 nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí the 17th of October 2025 pẹ̀lú bí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ bó ṣe ṣàtì fún ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ìyún senior special adviser to President Donald Trump of America on African and Asian matters ìyún ọ̀gbẹ́ni Masad Bulos tó ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ kó dìímọ̀ wípé kò sóòótọ́ nínú ìròyìn táwọn kan gbé kiri tó fẹ́ fi báyé ìjọba Tinubu jẹ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà àti gbogbo àgbáyé wípé ìjọba ẹ̀ ó ń ṣàtìlẹ́yìn fáwọn apààyàn láti máa pa àwọn Kírísítẹ́nì ní Nàìjíríà tó sì jẹ́ kó dìímọ̀ wípé báwọn bá fẹ́ sòdodo gan àwọn mùsùlùmí ni làwọn afẹ̀míṣòfò iná ń pàjù lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ariwo máa sọ káàkiri gbogbo àgbáyé nígbà tí ọ̀kan lára àwọn sẹ́nẹ́tọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà sẹ́nẹ́tọ̀ Cruz tó lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ tó sì jẹ́ kó dìímọ̀ pé ó yẹ kí orílẹ̀‐èdè Amẹ́ríkà àti gbogbo àgbáyé kí wọ́n kọ dojúbo orílẹ̀‐èdè Nàìjíríà ó kọ́ sì gba àwọn Kìrìsìtẹ́nì tó wà níbẹ̀ sílẹ̀ nítorí pé àwọn afẹ̀míṣòfò wọ́n ń pa Kìrìsìtẹ́nì nípakúpa wọ́n sì ń dáná sun ṣọ́ọ̀ṣì. Kódà ó jẹ́ kó dìímọ̀ pé níṣe ni àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò náà kàn fi ẹgbẹ́ afẹ̀míṣòfò bojú ó láwọn mùsùlùmí gangan ló ń ṣiṣẹ́ náà tí wọ́n pa àwọn Kìrìsìtẹ́nì nípakúpa nítorí ìgbàgbọ́ wọn nínú Jésù Kristi tó sì ní kàkà kí ìjọba Nàìjíríà kó wá nǹkan ṣe sí i níṣe làwọn náà ni wọ́n tó ń dọ́gbẹ́ ṣàtìlẹ́yìn fún wọn pàápàá àwọn ológun. Lẹ́yìn tí sẹ́nẹ́tọ̀ Cruz sọ̀rọ̀ yìí aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin kékeré kan ní Amẹ́ríkà náà tún sọ kó tó wá di pé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn kan náà tún sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí èyí tó jẹ́ kí ariwo ńlá kó sọ tí wọ́n sì fẹ́ ba ayé ìjọba Tinubu jẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó jẹ́ orílẹ̀‐èdè tó lágbára jù ní gbogbo ayé. ṣá o bọ́ ọ̀rọ̀ yìí bó ṣe di ariwo ńlá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọkẹ́ ò ti balẹ̀ tá a sì fìdí ẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí pé àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá wọ́n ti pinnu pé àwọn yóò gbé aṣojú dìde láti lọ sí Amẹ́ríkà láti ṣàlàyé fún wọn pọ́rọ̀ òrí bọ́n ṣe ń sọ a gbọ́ pé ìjọba Tinubu náà ti ń sáré kiri láti tún ọ̀rọ̀ náà ṣe lọ́dọ̀ àwọn Amẹ́ríkà. Ṣùgbọ́n lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tí a wà yìí ọ̀sẹ̀ tó kọjá yìí òun ni wọ́n tún okùn ọ̀ràn lọ́rùn Tinubu o nígbà tí Masad Bulos tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ fún Donald Trump tí ó wá sí orílẹ̀-èdè Nàìjíríà tó ṣàbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn àbẹ̀wò àti ìpàdé náà sì bí léèrè nǹkan táwọn èèyàn ń sọ l'Amẹ́ríkà pé ṣé òun náà faramọ́. Ṣùgbọ́n tí Masad Bulos jẹ́ kó dìímọ̀ pé àwọn afẹ̀míṣòfò mọ ẹ̀sìn tàbí ẹ̀yà kankan gbogbo ẹni táwọn bá ti rí yálà ó dúdú funfun pupa ni o iná ń pa kiri. Ṣùgbọ́n tó ní báwọn bá fẹ́ sòdodo àwọn mùsùlùmí ganan ti pa jù tó sì ní òṣòótọ́ nù ẹ̀ wípé àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n pa tàbí nítorí pọ́n nígbàgbọ́ nù Jésù náà fi ń pa wọ́n. Kódà ó jẹ́ kó dìímọ̀ pé ìjọba Tinubu gò sùn lórí ọ̀rọ̀ yìí wọ́n ń gbìyànjú gidigidi láti rẹ́yìn àwọn afẹ̀míṣòfò náà.